à ń jí ni gbé à ń jí ni pa tó bá wo ohun tó fà á ẹ̀sìn ni ó fa wàhálà fún orílẹ̀-èdè yìí. Tó bá wá àwọn tó ń jíyàn gbé náà Abdulkabiru, Abduljabaru, Abdulkorimu làwọn tí wọ́n ń jíyàn gbé. Ẹ̀sìn ló ń fún wa ní problem lórílẹ̀-èdè yìí. Ó dijọ́ tàbá tó pe bàbá oníbàbá ní bàbá wa mọ́ ká tó ní ìsinmi. Tó bá dẹ̀ wo àwọn ọba tí wọ́n ń jí gbé náà, nínú àwọn ọba tó ń jí gbé ló tún máa rí Israel, David, wàá rí Dáúdà, wàá rí Waheed, wàá rí Kabiru, wàá rí Nájímù, wàá rí Rashidi. Ìyẹn ni àwọn ọba tí wọ́n ti fi ìṣẹ̀ṣe sílẹ̀, àwọn ọba tí wọ́n ti kọ ancestors wọn sílẹ̀, tí wọ́n lọ di ancestors aláncestors mú. Ifálékè sán jí gbé rí, sán gbé Awókànmí, sán gbé Awóbíyì, ṣé wọ́n gbé Àyànmúyì wá, ṣé wọ́n gbé Ògúndèyí, ṣé wọ́n gbé Ṣàngó wálé. Wọ́n ò lè gbé wọn torí pé àwọn yẹn sì dúró lẹ́sẹ̀ bàbá wọn. Kò sí aláàbò kankan tó kọjá àwọn alálẹ̀ tiwa, kò sí aláàbò kankan tó kọjá àwọn ancestors wa, kò sí aláàbò kankan tó kọjá Ọbàtálá, Ògúnlákayé, Èṣùláàlú, Olúkòso Àyáráaná, Ọbalúayé, Ọ̀ṣúnṣẹ̀gẹ̀ṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sáláàbò kankan tó tó àwọn wọ̀nyẹn, kò sáláàbò kan tó tó Ifá. Jésù kò kìí ṣe aláàbò wa. Yes, Ànábì Muhammadu ò kìí ṣe aláàbò wa. Aláàbò wa ni Ògúnlákayé Ọ̀ṣìnmọ́lẹ̀. Olúwo tó ń sọ̀rọ̀ ìsọkúsọ ló ń sọ lẹ́nu. Àwọn babaláwo tó fọgbọ́n ta sí, babaláwo kìí jagun. Látijọ́ tí wo ti ń wo sinimá àgbéléwò Yorùbá, orí babaláwo lójú ogun rí. Balógun, akọgun, àwọn lọ́mọ rí lójú ogun pé kò mọ ohun tí ó sọ oníkàtìkàtì l'Adéwálé Àkànbí. Torójó ń kàtìkàtì ni kán mọ̀ ní ó sọ̀rọ̀ àwọn babaláwo ló ṣe mú tàwọn àfáà mọ́. Mo kí n kú dédé àsìkò yìí kábíyèsí o. Kábíyèsí Olódùmarè. Kádé ó pẹ́ lórí yín o. Àṣẹ. Kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Àṣẹ. Káṣe ó pẹ́ lẹ́nu kẹ́rin-kéṣe. Àṣẹ Èdùmàrè. Kẹ́sìn ọba kó jẹ kó pẹ́ o. Àṣẹ. Kírù kẹrẹ ọba kó dókínní o. Àṣẹ. A kí yín káàbọ̀ sí ìkànnì Ẹ̀yà Yorùbá World TV. Àdúràgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi. A máa ń lọ káàkiri láti jẹ́ kí àwọn ọmọ kóòtù òjìire kí wọ́n mọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Torí pé ẹ̀yin àgbàlagbà wọn sọ pé ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ tó ṣe bí òwe o. Ìdí nìyẹn tí a fi máa ń lọ káàkiri torí pé a fẹ́ jẹ́ kí àṣà wa àti ìṣe wa kó parun. Torí pé tá a bá wò lásìkò tá a wà yìí, tí ì bá rí pé ẹ̀yin ọba tẹ́ ẹ tún kú báyìí tẹ́ ẹ tún gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ, àbá tí má gbọ̀n kankan ti tiẹ̀ ń jẹ́ Yorùbá mọ́. Agbára Ọlọ́run ẹ pẹ́ fún wa sá o. Ẹ dákun gẹ́gẹ́ bí ojú ni ẹ̀yin ṣe àmì fólókò, ṣùgbọ́n ẹ̀yin àgbàlagbà lẹ máa ń sọ pé ẹnu oníkàn la ti ń gbọ́ pọ̀n tó tó ṣe bí òwe. Ẹ dákun bá wa dárúkọ yín fún gbogbo àwọn èèyàn tó wò yín káàkiri àgbáláyé. Orúkọ mi ni Ọba Adéyínká Adésínà Àkọ́fẹ́ Ọbáwálé Arólúwan Olúòjé ti Òjé-Npẹ̀tù. Ẹ ṣé pọ̀ kábíyèsí, kádé pẹ́ lórí yín lẹ́ẹ̀kan sí sá. Ẹ jọ̀ọ́ kí ni tí ẹ lè bá wa sọ nípa ìrìn àjò yín sí ìtẹ́ Òjé-Npẹ̀tù? A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ká dúpẹ́ lọ́wọ́ àwọn òmìnlẹ̀ nítorí pé ká dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá tí mo ti ara wọn jáde náà, torí pé ìrìn àjò náà ó lágbára púpọ̀. Mo bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀ mi ní Holy Saviours Primary School ní Alápàtà ní ìlú Mọdákẹ́kẹ́. Mo dẹ̀ lọ sí iléèwé girama ní Mọdákẹ́kẹ́ High School ní ìlú Mọdákẹ́kẹ́ náà bákan náà, kó tó di pé mo di èrò Èkó ní 1993 tí mo lọ parí ẹ̀kọ́ kíkà mi ní Ìkọ̀tún Technical School ní ìlú Ìkọ̀tún ní Àlímọ̀ṣọ́ Local Government ní ìpínlẹ̀ Èkó. Láti bẹ̀ ni mo ti join ní iṣẹ́ Nigerian Security and Civil Defence Corps. Ìgbọ̀n kó tó dìgbà yẹn mo ti kọ́kọ́ ṣe eré orí ìtàgé pẹ̀lú Chief Mrs. Esther Idowu Philip. Ọ̀dọ̀ wọn ni mo ti kọ́ṣẹ́ eré orí ìtàgé tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Rainbow. Àwọn ni wọ́n kọ́ mi níṣẹ́ eré orí ìtàgé tí mo sì gba ọ̀dọ̀ Déndé Láwòrí tí wọ́n pè ní Adé Àdèlé tí
mo gba ọ̀dọ̀ tiẹ̀ náà kọjá díẹ̀. Mo jẹ́ ọmọlẹ́yìn Princess Lanko ọmọọba Dubai torí pé téèyàn bá ń gba ọmọṣẹ́ lé ọmọṣẹ́ èmi ni mo tẹ̀lé Lanko ọmọọba Dubai lọ́dọ̀ ìyá Rainbow ní Òṣùmàrè Theatre Group nílùú Èkó. Mo dẹ̀ ṣe alága fún Ìpájà Ayọ̀bọ unit lẹ́sẹ̀ Ayọ̀bọ unit ní ìlú Èkó náà fún àwọn onítíátà láyé ANTP kó tó di pé mo darapọ̀ mọ́ iṣẹ́ agbófinró tí à ń pè ní Nigerian Security and Civil Defence Corps nílùú Èkó tí mo dẹ̀ jẹ́ awakọ̀ awakọ̀ ní kí n pè fún àjọ Civil Defence. Èmi ni mo wa commandant ìgbà náà, Commandant Tajudeen Sani Aba ní Lagos State Command kó tó di pé wọ́n pè mí wálé fún ipò Ọbàtálá ti Orígbó méje ní Ifẹ̀ North local government tí mo jẹ́ Ọbàtálá fún ìlú Ìpètùmọdù kó tó wá di wípé wọ́n ní kí n wá jẹ ọba Yorùbá ní ìlú Gàdúmọ̀ lórí àwọn Yorùbá tó wà ńbẹ̀. Ṣùgbọ́n táìtù Olúòjé inú agboolé wa ni wọ́n ti ń jẹ. Táìtù yẹn ni mo mú lọ sí ibẹ̀ tí mo jẹ ọba Yorùbá fún wọn tí mò ń jẹ Olúòjé. Òjé tó wá láti ìlú Ìpètù tó ń jẹ Òjé Ìpètù. Ìyẹn ni orúkọ community wa nígbà náà lọ kó tó di pé a ní àwọn àdójúkọ kọ̀ọ̀kan ká tó padà wá sí Ilẹ̀ Ifẹ̀ ní ilé wa. Ẹ ṣé púpọ̀ kábíyèsí. Kogi tí ẹlẹ́ ti jẹ oyè Olúòjé yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé nílẹ̀ Yorùbá bíbí toró ṣẹlẹ̀ ní bí Ìbàdàn níbi àbí ọdún kan sẹ́yìn tí àwọn Fúlàní ní Ṣáṣá tí wọ́n fẹ́ jẹ ọba Ṣáṣá tẹ́ pé Olúbàdàn ní kò sí tó jọ nígbà náà. Nígbà tí ẹ jẹ Olúòjé ìyẹn ọba àwọn Yorùbá ní Kogi àwọn ìdojúkọ wo lẹ bá pàdé àbáwọn gangan náà yàn yín? Ẹ ṣé, àwọn ni wọ́n yàn mí. Ọba tó yàn mí ni late HRH Dáúdà Ádámọ̀, late HRH Dáúdà Ádámọ̀, Ìtúànkúrè of Gàdúmọ̀. Àwọn ni wọ́n yàn mí nígbà náà lọ́hùn. Àwọn jẹ́ ẹ̀yà Tápà. Àwọn jẹ́ ẹ̀yà Tápà ní ìlú yẹn. Àdójúkọ tí mo kàn lè sọ pé mo ní ojú wípé nígbà tí mo jẹ ọba yìí wọ́n ní kí n wá wé láwàní gẹ́gẹ́ bí àṣà àti ìṣe tiwọn ní ìlú wọn nítorí pé a ti ní oríṣiríṣi ọba ní gbogbo agbègbè yẹn. A ní ọba Yorùbá Lọ́kọ́ja Alhaji Bello tí gbogbo èèyàn mọ̀ sí Owónibọ́ì, wọ́n jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́. So a ní ọba Záríàjí, ọba Yorùbá Záríàjí ní Kaba Junction. A ní Fèlélè, a ní ọba Yorùbá Àdànkoló tí wọ́n pè ní Ọlálọmí, ọmọ Ọ̀fà ni àwọn. So a ní ọba Yorùbá tán wà ní Gánájà. Ṣùgbọ́n gbogbo àwọn ọba yẹn láwàní ni gbogbo wọn wé kó tó wá di pé èmi jẹ. Ìgbà tí mo jẹ ni èmi sọ pé mi ò lè wé láwàní pé adé la máa ń dé nínú ìran bàbá tó bí mi lọ́mọ. Adé la máa ń dé nílẹ̀ Káàárọ̀ Oòjíire kì í ṣe láwàní. Ìyẹn ni àdójúkọ tí mo kọ́kọ́ ní. Ṣùgbọ́n àjọsọ nítùbínùbí. Àkọ́kọ́ mi ò kí ṣe Mùsùlùmí, mi ò dẹ̀ kí ṣe Christian. Ìṣẹ̀ṣe ni mo gbé dání. So eléyìí tako láwàní wíwé kò jẹ́ kí n lè wé láwàní rárá. Mo sọ pé mi ò lè wé láwàní. Wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ fún mi pé kí n lọ gba adé wá torí 2020 ni mo jẹ. 2021 ni mo wá gba adé ní Ifẹ̀. Tó wá di wípé a ní àwọn àdójúkọ ní ibẹ̀ náà again. A ní àdójúkọ flood àti ti àwọn ajínigbé, ajínipa tí wọ́n ń jí àwọn èèyàn gbé kó tó di pé a kó community wa kúrò ní ìlú náà. Gbogbo wa kúrò la fi wá sí ilé ní Ifẹ̀ kí àwọn bàbá wa tó wá tu ilẹ̀ fún wa tí a tẹ̀dó sí gẹ́gẹ́ bí Òjé Ìpètù tí a ti ń jẹ́ bọ̀ láti Gàdúmọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ilẹ̀ Ifẹ̀ ní bíbáyìí ní Ifẹ̀ North local government. Ẹ ṣé pọ̀ bá wa.
ẹ rí i pé tá a bá wo àsìkò tá a wà yìí ètò ààbò mẹ́hẹ̀ gan bá ṣe ń jí ọba gbé náà ń jí aráàlú gbé náà ń jí olóṣèlú gbé. a wá rí i pé nígbà kan láyé ijọ́un torí ẹ̀yin àgbàlagbà lè máa sọ pé bọ́mọdé ò bá bá tàn yóò bá àrọ́bá àrọ́bá sì ni bàbá àtàn tuntun ṣe bí òwe o. nígbà táwa náà ń dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ a gbọ́ rí nínú ìtàn pé wọ́n jí ọba gbé rí. tá a bá wá wo àwọn bíi ìpínlẹ̀ Kwara àtàwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ń jí ọba gbé kódà àwọn ọba míì ń kú sákàtà àwọn ajínigbé. kí lẹ rò pó fà? ṣé àìtẹ̀lé àṣà ìṣẹ̀ṣe mọ́ ni àbí kí lẹ̀yin rò pó fà kábíyèsí? ìwọ fúnra lára ẹ ti dáhùn torí à ń jí ni gbé à ń jí nípa. tó bá wo ohun tó fà á ẹ̀sìn ni ó fa wàhálà fún orílẹ̀-èdè yìí. tó bá wà àwọn tó ń jiyàn gbé náà Kàbírù náà ni Kàbírù Abdulkàbírù Abduljabaru Abdulkọrímù làwọn tí wọ́n ń jiyàn gbé tó jẹ́ pé wọ́n sá pamọ́ sí abẹ́ ẹ̀sìn tí wọ́n pè ní ẹ̀sìn Islam. ẹ̀sìn ló ń fún wa ní problem lórílẹ̀‐èdè yìí. ó dijọ́ tàbá tó pe bàbá oníbàbá ní bàbá wa mọ́ ká tó ní ìsinmi nítorí wípé kò sóhun tó ń jẹ́ ẹ̀sìn, àṣà àti ìṣe ló wà. tó bá dẹ̀ wo àwọn ọba tí wọ́n ń jí gbé náà, inú àwọn ọba tó ń jí gbé ló ti máa rí Israel, David, wàá rí Dáúdà, wàá rí Waheed, wàá rí Kàbírù, wàá rí Nájímù, wàá rí Ràṣídì. nínú àwọn ọba tó ń jí gbé náà nìyẹn. bí kò rí Michael, Daniel, John. ìyẹn ni àwọn ọba tí wọ́n ti fi ìṣẹ̀ṣe sílẹ̀, àwọn ọba tí wọ́n ti kọ ancestors wọn sílẹ̀ tí wọ́n lọ di ancestors aláncestors mú. irú àwọn ọba tí wọ́n ń jí gbé nìyẹn. ṣé wọ́n rí kan jí ọba tí ó ń jẹ́ Eégún Dúpẹ́ gbé rí? ó gbọ́ rí? orí kan jí Ifálékè Sànjí gbé rí? sàn gbé Awókànmí, sàn gbé Awóbíyì, ṣé wọ́n gbé Àyànmúyì wá? ṣé wọ́n gbé Ògúndèyí? sàn gbé Ṣàngó wálé? wọ́n lè gbé wọn torí pé àwọn yẹn sì dúró lẹ́sẹ̀ bàbá wọn. kò sí aláàbò kankan tó kọjá àwọn alálẹ̀ tiwa, kò sí aláàbò kankan tó kọjá àwọn ancestors wa, kò sí aláàbò kankan tó kọjá Ọbàtálá, Ògúnlákayé, Èṣùláàlú, Olúkòso Àyáraná, Ọbalúayé, Ọ̀ṣunṣẹ̀gẹ̀ṣẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò sáláàbò kankan tó tó àwọn wọ̀nyẹn, kò sáláàbò kan tó tó Ifá. nílẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ má jẹ́ ká tanra wa jẹ, àfi tá a bá dì sí fara wa. Jésù kò kì í ṣe aláàbò wa. yes, Ànábì Muhammadu ò kì í ṣe aláàbò wa. aláàbò wa ni Ògúnlákayé Ọ̀ṣìnmọ́lẹ̀, aláàbò wa lòrìṣà ńlá Òṣèrèmàgbò, ọba aládé sẹ́sẹ́ fún. aláàbò wa ni Ọbàtálá, aláàbò wa ni Ifá, aláàbò wa ni Ọ̀rúnmìlà. àwọn baba ńlá baba wa nìyẹn. àwọn ni ẹ̀jẹ̀ wọn wà ní àjẹ́ tiwa, ẹ̀jẹ̀ tó wà lára wọn wà lára wa. wo àwọn tó ń jiyàn gbé káàkiri, wo Ẹrùkú, wọ́n kó àwọn èèyàn bẹ̀, wọ́n pààyàn lẹ́kìtì. ibo náà ti ń kó wọn? inú church. àbí inú church kan náà ti ń kó wọn? mi ò sọ̀rọ̀ nípa ẹ̀sìn o, mi ò tako ẹ̀sìn o, ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀. ṣé Jésù ò sí nígbà tán kó wọn ni? ṣé Jésù sùn nígbà tán wọ ọmọ ṣọ́ọ̀ṣì lọ kó àwọn tán kó ni? níbo l'Ànábì wà nígbà tán kó àwọn ọmọ skul? ṣé kò ságbára tírà mọ́ ni? ṣùgbọ́n ìjọba ò jẹ́ kí àwọn bàbá wa lo agbára wọn bí wọ́n ṣe lè lò ó, nítorí pé ìjọba nìkan láláṣẹ lórí ohun gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà. kì í ṣe pé àwọn bàbá wa ò mọ tí wọ́n lè ṣe,
kì í ṣe pé àwọn baba ńlá wa ò mọ tí wọ́n lè ṣe, wọ́n mọ̀, ṣùgbọ́n ṣé wọ́n fẹ́ tàpá sí ìjọba ni. Ọba aládé tó bá tàpá sí ìjọba yóò jẹ yẹn níṣu o, yóò ṣe kí ni? Yóò jẹ yẹn níṣu, nítorí pé ìjọba ti gba agbára lọ́wọ́ àwọn ọba. Àwọn ọba kan náà tún wá wà, ìsọkúsọ ni wọ́n sọ lẹ́nu, bí kan ní kò sí ṣẹ̀ṣe, bí kan ní kò sí àṣà àti ìṣe, bí kan máa rí aṣíwájú wọn fín. Ìwọ náà kàn imagine irú ọba tó jókòó tó lè yanu gbàgà kó máa sọ̀rọ̀ àlùfàǹsá sí ìtẹ́ Odùduwà, sọ́ba gidi nìyẹn? Àwọn ọmọ yẹn ò kì í sọ́ba, àwọn alátẹnujẹ ọba ni, àwọn tí wọ́n ń ba àṣà àti ìṣe jẹ́ nìyẹn. Kò dẹ̀ sí bọ́mọ ọkọ ó ṣe wà tí kò ní ṣe kí ni, tí ò ní sọmọ àlè. So nítorí ìdí èyí, àwọn ọba tó rí tí wọ́n ń ba àṣà jẹ́, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń jí gbé. Àwọn ò tí wọ́n jí gbé, ẹ wo iṣẹ́ ọwọ́ wọn wò, àwọn gan náwó kan àbòsí nínú ìjínigbé. Nítorí ìdí èyí, àṣà àti ìṣe òun ló ń dáàbò bo àwọn ọba. Ẹ ṣé pọ̀ kábíyèsí. Lórí ọ̀rọ̀ wípé ìjọba ní mú àwọn oníṣẹ̀ṣe lọ́wọ́ kọ́ tí wọn ò fi lágbára ìṣẹ̀dálẹ̀. Kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó wọ́n sọ̀rọ̀ ní ẹnujọ́ mẹ́ta ìyẹn Olúwo, wọ́n ní wípé gbogbo àwọn oníṣẹ̀ṣe tí wọ́n máa ń fọ́nnu, agbára wà, Ògún wà, ìní kan àtàwọn àáfàá, torí pé wọn ò dó lórí ẹ̀sìn kan, wọ́n látàwọn àáfàá tí máa ń fi tíra sọ pé tíra ń bẹ, àtàwọn Christian tó ní sáàmù ń bẹ. Wọ́n ní ṣe wulẹ̀ dọ́fẹ́ pé àṣẹ film trick ni ẹ máa ń lò tó mọ̀ dáa, mo dọ́fẹ́ pìhùn pé ṣe dọ́fẹ́ lọ sínú ibi táwọn bandit wà, pé tó wà pé ẹ̀ bá rówó àwọn tó lè fún yín lówó. Ṣé kò sí agbára yẹn mọ́ lóòótọ́ ni àbáwò? Agbára yẹn wà. Olúwo tó ń sọ̀rọ̀ ìsọkúsọ ló ń sọ lẹ́nu. Àwọn babaláwo tó fọgbọ́n ta sí, babaláwo kì í jagun. Látijọ́ tí wo ti ń wo sinimá àgbéléwò Yorùbá, orí babaláwo lójú ogun rí. Balógun, akọgun, àwọn lọ́mọ rí lójú ogun, nítorí pé kò mọ tí ó sọ oníkàtìkàtì l'Adéwálé Àkànbí. Torójó ń kàtìkàtì ni kán mọ̀ ní ó sọ̀rọ̀ àwọn babaláwo ló ṣe mú tàwọn àfáà mọ̀. Ṣèbóun ló yẹ kó lead àwọn àfáà kó lọ síbi tán ti kidnap àwọn èèyàn, òun gangan tó ní kò ságbára kankan níbi kankan, tó nínú ìwé àlùkùránì tó ń gbé dání lágbára wà, òun ló yẹ kó lead wọn lọ sínú igbó yẹn. Táwọn jagunjagun ò bá wọnú igbó lọ jagun, sán lè dédé lọ ọbẹ̀ ni láìsí ìmọ̀ ìjọba. Bọ́n bá lọ ọbẹ̀, wọ́n máa di wàhálà sí wọn lọ́rùn. Ìjọba nìkan lálágbára, ìjọba nìkan. Kí Adéwà kan bí Olúwo àbí kílẹ̀ ti pè tó ń sọ kátikàti, kí ló dé tóun ò pe olórí orílẹ̀-èdè wa kó sì pe àwọn gómìnà wa kó bá wọn ṣèpàdé wípé ẹ fún àwọn oníṣẹ̀ṣe láàyè, ẹ jẹ́ kí wọ́n lọ ṣe kán lọ pitú ọwọ́ wọn, kó náà wá mú balógun ìlú ẹ̀ lẹ̀, ká mú balógun ìlú oníkálukú sílẹ̀, kán wá wọnú igbó yẹn lọ. Bọ́n bá wá ní gbà àwọn ẹni yẹn lẹ̀ àbí wọ́n gbà wọ́n lẹ̀, ká wá wò. Bí wọn ò bá tiẹ̀ wo, bó ò bá gbọ́ tàn, ó ṣàwo sinimá Ṣọ̀ún Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Nígbà tí Aláàfin ìyẹn Ọlọ́yọ̀ọ́ ọgbà náà, nígbà tó fún Ṣọ̀ún láṣẹ àti lọ kojú Ẹlẹ́mọ̀ṣọ́ ló tó lọ. Ẹni kò náà pàṣẹ fún Balógun ní ìlú ẹ̀. Tọ́ba kan lè dáṣẹ pa fún Balógun láì náwó ìjọba nú. Ibi tẹ́ ti mọ̀ wípé ìsọkúsọ ni Olúwo sọ nìyẹn. Àbí ṣé jagunjagun ká lè dédé bọ́ sínú igbó kan sìn kó lóun fẹ́ jagun,
nígbà táwọn ìjọba ti kó sójà sí sọ̀ráǹdì yẹn ṣé kò ní di pé sójà àtàwọn jagunjagun kan ń kọjú ìbọn síra wọn nígbà tí ìjọba ò bá mọ̀ sí. Nítorí ìdí èyí ọ̀rọ̀ àlùfáànṣá ni Olúwo ti ilẹ̀ Ìwó ọ̀rọ̀ àlùfáànṣá ló ń sọ lẹ́nu. ẹ ṣe pọ̀ sà ìbéèrè tá a tún fẹ́ béèrè lórí ọ̀rọ̀ à ń jàjà ẹ̀sìn náà ni torí pé tí a bá wà lórí ayélujára a máa rí oníṣẹ̀ṣe ó mọ̀ bọ́ ànábì ó ká pátá pupa ó bọ́ ọmọ kékeré sùn a máa ráwọn oní mùsùlùmí náà wọn ní àwọn ìṣẹ̀ṣe Ṣàngó ìdọ̀tí iron bed kìíní kan wọn fi tàṣíra wọn bẹ́ẹ̀ náà ti bá àwọn kìrìsìtẹ́nì náà à ń búra wa ẹ dẹ̀ mọ̀ pé àgbàlagbà lẹ ní tí àgbàlagbà bá rí lórí ìjòkó ọmọ kékeré bá gun 5 story building kò lè rí tó ṣe bí òwe a rí nínú àwọn àgbààgbà táwọn pé ogun ní kíní yìí ó bì í káwọn kan máa takò ṣẹ̀ṣe káwọn oníṣẹ̀ṣe máa takò ìsìlámù kí kìrìsìtẹ́nì máa takò kán takò ẹ̀sìn pé ogun ní kíní yóò padà bì í kí ni tẹ́yìn rí gẹ́gẹ́ bí àgbàlagbà kí lẹ rò pé a lè fi dẹ́kun gbogbo à ń tàbùkù ẹ̀sìn ẹlẹ́sìn. ó ṣe mo dúpẹ́ ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ àwọn ìmáàmù kan àtàwọn àfáà kan ni wọ́n bẹ̀rẹ̀ kínní tó ń sọ yìí bíi Adépọ̀jù àtàwọn kọ̀ọ̀kan èmi ò kí morúkọ wọn àwọn bàbá kan tán ní ká máa fìkà mẹ́ta jẹun tí àwa ká tó gbọ́njú kán tó bí wa náà ti ń bú oníṣẹ̀ṣe náà ti ń bú kírísítẹ́nì wọ́n rí pé kírísítẹ́nì gan ò bá ń dá sí gbogbo ní tẹ̀ ń sọ yìí sáwọn ráyè ni àwọn máa fọgbọ́n fa èèyàn sínú ẹ̀sìn tiwọn ni o ò lè rí kírísítẹ́nì kó wàásù against ẹ̀sìn ẹlẹ́sìn láéláé mi kì í ṣe kírísítẹ́nì o mo stọ́ọ̀dì wọn débẹ̀ ni o ṣùgbọ́n àwọn tó ń ṣe kínní wọn ò ní làákàyè nítorí wípé wo iye ọdún tán ti ń bú Ògún tán ti ń bú Ṣàngó bọ̀ pé ọ̀wọ̀ náà ni bọ́ ọ bá gbé egún ọ̀wọ̀ náà ni bọ́ ọ bá fi kẹ̀kẹ́ sọ́rùn ọ̀wọ̀ náà ni bọ́ ọ bá fi ọwọ́ márààrún jẹun ọ̀wọ̀ náà ni bọ́ ọ bá mu omi ọ̀wọ̀ náà ni bọ́ ọ pẹ́ díẹ̀ ọ̀wọ̀ náà ni sáwọn ni sẹ́kítírì Olódùmarè ni ìwọ tó ń bògún ọ̀wọ̀ náà ni ìyẹn lọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyí ojú ti wá là àwọn bàbá tó ń búngbà yẹn ò lè sọ̀rọ̀ wọn àwọn ò ráyè àwọn tó tún ti wá kéwú lábẹ́ ẹ̀sìn wọn yẹn náà ni wọ́n wá kọjú ìjà sí wọn nítorí pé nígbà táwọn náà rí pé tí àwọn gangan gbé dání irọ́ ni ń ló ṣe rí tó dà pé èdè àìyedè ń ṣẹlẹ̀ láàrin wọn ànábì jí pátápupa èmi ti ráàfà tó wàásù tó ṣe wáàsí tó ka díìtì kan àbí tírà kan rí bẹ́ẹ̀ mo ti rí àáfà kan tó sọ pé poison ló pa ànábì àwọn oníṣẹ̀ṣe ò bú wọn wọ́n kàn jẹ́ kó yé wọn pé irọ́ ló pọ̀ nínú nǹkan wọn ni oníṣẹ̀ṣe lèmi náà o ò lè bú ìyá mi àbí bàbá mi kí n máa kìyà àti bàbá ẹ̀ ó gbọ́ tí mo sọ níbẹ̀rẹ̀ pé kò sí agbára kankan bí kankan tó kọjá àtàwọn ancestors wa so ohun tẹ́mi kàn rí nínú gbogbo ohun tó ń fà yìí òdìjọ́ tán bá tó dákẹ́ ariwo Ògún ò dá Ṣàngó ò dá ìdáwọn mùsùlùmí ń sọ wọ̀nyí òun ló bí ọ̀rọ̀ wàhálà àjínigbé àjínigbà yìí torí wọ́n ti fi ẹ̀sìn gba àwọn nǹkan dáadáa lọ́wọ́ àwọn bàbá wa sọ̀rọ̀ mi yẹ gbogbo àwọn ọmọ tó yẹ kán ní nǹkan ṣọ́ra ẹ ti fi ẹ̀sìn tán bá tẹ́lẹ̀ wọ́n wọ̀ náà ni bọ́ bá ṣetán wọ́n wọ̀ náà ni ọwọ́ àdìpá ń jí wọn gbé ìlú tó bá ti ń ṣe égún ìgbóná kì í wọbẹ̀ ó gbọ́ mi yé ó ní nǹkan tí ọdún égún yẹn tó ń kó kúrò nílẹ̀ àbí ṣé ilẹ̀ wa yìí ṣé ànábì ló tẹ̀dó ni ṣé ilẹ̀ wa yìí ṣé Jésù ló tẹ̀dó ni rárá kí la wá ń bá wọn tó nílẹ̀ ọ̀gán jà fún kí là ń bú wọn fún tá à ń torí ẹ̀sìn ọ̀hún ẹ̀sìn àtọ̀húnrìn wa
tá à ń torí ẹ̀ tá a sọra wa dọ̀tá tó wá di tí ọmọ inú ilé kan náà tí wọ́n di ọ̀tá ara wọn tí Táyé àti Kẹ́hìndé tí wọn ò lè bára wọn ṣe pọ̀ mọ́ nítorí pé wọ́n tó bá ti gbẹ̀sìn Islam àtẹni tí ò gbẹ̀sìn Islam kí ìyá kan bàbá kan náà jọ bí yín ọ̀tá ni yín báyìí àti ráwọn àfáà kan tó ní ẹni tí ò bá ti gbẹ̀sìn Islam ẹ̀sìn wa ni pé kápá ni. Does that make sense? ṣé yẹn so make sense so mọ́pọlọ dání ká mọ̀ para wa torí ẹ̀sìn. ó di kí Táyé so oúnjẹ kí Kẹ́hìndé má lè jẹ nítorí àràámù ni tó bá mumi Táyé tí Kẹ́hìndé bá mumi Táyé àràámù nítorí pé Kẹ́hìndé ti gbẹ̀sìn Islam sórí pé wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi da orí ilẹ̀ káàró òjìire wọ́n ti fi dà wá rú wọ́n ti dorí àsàkodò nípasẹ̀ ẹ̀sìn àwọn tó ní ẹ̀sìn ọ̀hún gan ṣé bọ́n ṣe ń ṣe nìyẹn ìwọ tó bá sin ajá ọ̀wọ̀ náà ni èmi ń lájá o bàbá tí wọ́n mélòó ló ti lọ sọ́run tó ti rí bí wọ́n ti ń jóná rí ṣebí tí wọ́n kọ sílẹ̀ fún wọn ni wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀ kéta fẹ́ fẹ̀sìn da ilẹ̀ káàró òjìire àwọn ẹlẹ́sìn mùsùlùmí ní kábẹ̀ àwọn ìjọba wa náà sì ní kábẹ̀ nítorí pé tí àwọn ìjọba náà bá fẹ́ ṣe ìbúra tí wọ́n bá ṣe ètò òṣèlú tán wọlé tán náà fẹ́ búra bíbélì àti kùránì náà máa fi búra ìwé ọ̀nà tó fi ń tàn wá jẹ ẹ̀yin ò ṣe sọ pé ká mọ̀gùn kan ìbúra ẹ̀ fomi ìbọn fún ọmọ kí ló dé tí pírẹsidẹ́ǹtì ò wọlé kẹ́ ẹ ránṣẹ́ pé oṣù Ògún tilẹ̀ Ifẹ̀ bóun ni kó wá ṣèbúra fún wọn kó fògùn búra fún wọn. ọ̀gbọ́n mi yé kéde pé àwọn Ṣàngó kan wá búra fún wọn nígbò jẹ́ pé rọ́n parọ́ fún rọ́n gbogbo ẹ̀ ìwé tán fi ń búra fún wọn ò nítumọ̀ mi ò sọ́rí láti sọ ẹ̀yìn ẹni kan fògùn búra kò sẹ́ni tí ó fògùn búra nínú wọn kọ́lé táwa ń takò Ògún yẹn sìn pé tá ń takò àwọn ìṣẹ̀ṣe yẹn ìwọ orí ìgbésí ayé kábíyèsí bàbá wa Ọọ̀ni Ọba Adéyẹyè ó rí bí ìgbésí ayé wọn ṣe ń nítumọ̀ ni ó rí bí ìdàgbàsókè bó ṣe ń dé bá ọrọ̀ ajé ilẹ̀ Ifẹ̀ ni ó rí bí ìdàgbàsókè bó ṣe ń dé bá ilẹ̀ Yorùbá nípasẹ̀ wọn ni ó mọyì ọ̀dọ́ tó ti tipasẹ̀ bàbá wa Ọ̀nìrìṣà tó ti fi ríṣẹ́ àwọn kan wá jókòó síbì kan wọ́n ń bú ṣẹ̀ṣe nígbà tí bàbá wa ń ṣàpọ́nlé àwọn alálẹ̀ gbogbo àwọn tó ń bú ṣẹ̀ṣe yẹn kí ni investment tán ti ní kí ni ìdàgbàsókè tán ti mú wá sí ilẹ̀ káàró òjìire ẹ̀sìn tí wọ́n gbé dání tí wọ́n fi ń bú ṣẹ̀ṣe yẹn kí ni development tó ti fún wa ní orílẹ̀-èdè yìí àfi bandit ajínigbé ajínigbá àbí tán bá fẹ́ dúnbú èèyàn kí náà ń wí kí làwọn tó ń pààyàn yẹn ń sọ bísímìláì ràmọ́nì ẹ̀rọ yìí ni nínú ẹ̀sìn wo ni èdè yẹn wà ti bédè lárúbáwá ni inú ẹ̀sìn wo ló ti wá sínú ẹ̀sìn ìṣẹ̀ṣe ni rárá kì í ṣe inú ẹ̀sìn ìṣẹ̀ṣe nínú ẹ̀sìn tó ń bú ìṣẹ̀ṣe yìí náà ni nítorí ìdí èyí ìjọba ní ká rọ̀ àwọn ìjọba ní ká bẹ̀ kí wọ́n kọ́kọ́ gbàgbé tó ń jẹ́ ẹ̀sìn kán mú tó ń jẹ́ ẹ̀sìn kúrò nílẹ̀ káàárọ̀ nílẹ̀ lórílẹ̀‐èdè tí ẹ̀sìn bá ti kúrò ní orílẹ̀‐èdè tí kò sí ẹ̀sìn mọ́ láàrin ọdún méjì kẹwò tó fẹ́ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe báwọn China nìyẹn tán develop lójoojúmọ́ kí lẹ̀sìn wọn sanẹ́sìn ni àṣà àti ìṣe wọn ni wọ́n ń tẹ̀lé àṣà àti ìṣe tiwa ní ká ẹ jẹ́ ká tẹ̀lé ilẹ̀ Árábù tó ń develop lójoojúmọ́ owó tiwa ni wọ́n ń lò láti fi develop ẹ̀ àbó mọ̀ yìí tán lọ sí ájì ni ẹ lọ múra ẹ lọ ájì ẹ mọ̀ yìí tẹ́ máa dalẹ̀ ni
ṣé wọ́n ní èso ni ṣèbí ilẹ̀ tiwa náà ti ń kó ṣèbí èso yẹn ṣèbórìṣà oko lónìí ọsàn tẹ fi ń sínú sóòṣà oko kọ́ lónìí ni iṣu tẹ̀ ń jẹ ṣùgbọ́n àwọn alálẹ̀ wa lónìí kí ló dé tẹ́ wá ń bú wọn ẹ jẹ́ ká rorí wa o nílẹ̀ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká lọ mọ tá à ń ṣe Olódùmarè á ràn wá lọ́wọ́. àmín. ẹ ṣe pọ̀ kábíyèsí. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín nípa àṣà òun náà ni torí pé a rí pé ẹ jẹ́ ẹni tó gbé àṣà lárugẹ. ẹ rí i pé àsìkò ọdún eégún la wà yìí ìmọ̀ ti Ìfẹ́ bíbọ̀ ní Ìbàdàn àsìkò ọdún la wà yìí lọ́dún eégún. a wá rí i wípé bí wọ́n ṣe ń sọdún ara àwọn tó kógbè sínú àpò ara àwọn tó mú lẹ́bẹ́ ara àwọn tó má dá ara àwọn tó máa ké tani ẹ má gbẹgbẹ sí tọ́lá wà lọ́bẹ̀ láti lọ ká bá ṣe ń sọ dégún. àwọn ò pé ṣé bó ṣe wà láti ìpilẹ̀ṣẹ̀ náà ni pé tán bá ń sọ dégún kán mú góò kán má dá kán má lérí ogun àbí àwọn ọ̀dọ́ ọ̀sìn ló gbé wọnú bẹ̀. ó ṣe mo dúpẹ́ nínú ìlú bàbá tó bí mi lọ́mọ à ń sọdún eégún Ilẹ̀ Ifẹ̀ ní gbogbo ìlú tó wà ní gbogbo agbègbè tó dúró sí yìí èmi ní pé túmọ̀rú ẹdún àbọ̀n yàkó yóò Ìgbádàkà owó kan Mọdákẹ́kẹ́ nìkan kan inú Ifẹ̀ ní gbogbo wa wà tó nílẹ̀ Ifẹ̀ àwa náà sọdún eégún àwa ò kí kó ọ̀bẹ a sì kí kó àdá a kì í kó ìgò ṣùgbọ́n tó bá wo àwọn tó ní wọ́n ń kó ọ̀bẹ wọ́n ń kó àdá náà ní ibi tó náà ti wá yẹn kọ́kọ́ lọ béèrè orúkọ wọn Nájímù ló máa bá níbẹ̀ Kàbírù ló máa bá nídìí ẹ̀. ẹni pé mo rẹ́ni Kàbírù ló kọ́ mi lójú máa rẹ́ni. àwọn Wàhídì ló máa bá nídìí gúngò kan bẹ̀. ẹ jẹ́ mùsùlùmí. bẹ́ẹ̀ ni nítorí pé àwọn náà gbé nǹkan tó nágbájá lọ́wọ́ wọ́n kàn jọ ọmọ eléégún yẹn àbí kán wá bá wọn ṣeégún bẹ́ẹ̀ kọ́ ló ṣe wà láti tètè kọ́ sí o. ó níṣẹ́ tí alápánsánpá ń ṣe nílẹ̀ Ìbàdàn ó níṣẹ́ tí Olóòlù ń ṣe nílẹ̀ Ìbàdàn ó níṣẹ́ tí Ológbòjò ń ṣe nílẹ̀ Ìbàdàn ó ní ètùtù tí wọ́n ń ṣe kì í ṣe ìgò náà ń gún kì í sì ṣọ̀bẹ ni wọ́n ń gún. ṣùgbọ́n nígbà tó ti di wọ́lùkọlù tí àwọn tí wọn ò mọ ojútùú bí wọ́n ṣe ń ṣe eégún yẹn táwọn ti sọ pé à ń lọ sọdún eégún ni wọ́n ń kógò kọ́bẹ̀ dání wọ́n sì ń sọdún eégún ní Ìbàdàn náà lọ́wọ́ báyìí àbí lọ́bẹ̀ lọ béèrè ní àwọn tó ń gbọ́bẹ̀ gúngò torúkọ wọn bá yàtọ̀ sí tí mo ti dárúkọ yìí Àbùdù Ràsídì Mọ́káílà Nájímù àwọn náà lẹ́ẹ̀bàá di gúngò gọ́bẹ̀ o ò lè rí Ifákẹ́yẹ ńbẹ̀ láéláé Ifáyẹmí ò lè sí ńbẹ̀ láéláé o ò lè rí eégún Dúpẹ́ ńbẹ̀ láéláé eégún Ṣèyí ò lè sí ńbẹ̀ láéláé kò lè sí Ọ̀jẹ̀sínà ńbẹ̀ kò lè sí Ọ̀jẹ̀wálé ńbẹ̀ gbogbo àwọn tó máa bá ńbẹ̀ náà àwọn oníjàgídíjàgan. ẹ ṣe pọ̀ kábíyèsí àti ń lọ sí òpin ìfọ̀rọ̀wérọ̀ díẹ̀díẹ̀ ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń wò yìí. ìmọ̀ràn tí mo ní fún wọn ni wípé ká ẹ jẹ́ ká kọ́kọ́ nífẹ̀ẹ́ ara wa ìwọ fẹ́ràn mi kémi fẹ́ràn ẹ ká kọ́kọ́ nífẹ̀ẹ́ ara wa ká wá mú iṣẹ́ wa níṣẹ́ ká mú iṣẹ́ lọ́kùnkúndùn ká mọ́ ṣàgbé jẹun kì í ṣàgbé olórin ni mo ń sọ ká mọ́ tọrọ jẹun ká mú iṣẹ́ níṣẹ́ gbogbo àwọn ọba aládé tẹ́rí yẹn kò sí èyí tí ò níṣẹ́ lọ́wọ́ kò sí èyí tí ò níṣẹ́ tó ń ṣe. ẹ jẹ́ kí a lọ wá iṣẹ́ ṣe kí àwọn ọ̀dọ́ kan tẹpá mọ́ṣẹ́ kan sì máa fi ọmọlúàbí ṣe gbogbo ohun tí wọ́n bá ń ṣe gbogbo ibùgbé wọn kan máa fìfẹ́ bára wọn lò àmọ̀ràn mi kò jù bẹ́ẹ̀ lọ. gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi lágbára Elédùmarè etí tẹ fi ń gbọ́ mi báyìí kò ní di ojú tẹ fi ń wò mí kò ní fọ́. owó
òun náà fi ń lolé ayé, ìyẹn ajé ògúngúnú sọ nísọ̀bòjì àfilẹ̀ ẹnìkọ̀ọ̀kan wá ṣe bùgbé. Gbogbo ojú tó ń wò mí pátápátá ẹ̀ ní mọ sàárè ọmọ o, ẹrù tábí amọ́ kì í túwò wọn ní gbé ka yín mọ́lé, iṣẹ́ yín ò ní dìṣẹ́, ilé ò ní lé yín, ọ̀nà ò ní nà yín, ẹ̀ ní bọ́ sọ́wọ́ ajínigbé o, ẹ̀ ní bọ́ sọ́wọ́ ajínipa. Lágbára Olódùmarè, ìrọ̀rùn yóò padà dé sílẹ̀ káàárọ̀ òjìrè, ìrọ̀rùn yóò padà dé sílẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ lágbára Olódùmarè. Orúkọ mi ni Olúòjé Adéyínká Adésínà Àkọ́fẹ́ Ọbáwálé, Arólúwan Olúòjé ti Òjé-Ìpẹ̀tù. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.